àánú Ọlọ́run ni ò la fi gbélé dúró o. Òun ló ṣe kọ pé ilé tẹ̀rí yẹn Ọlọ́run ló ń kọ̀ fún ni, torí ká tó kọ́lé ká tó ralẹ̀ kì í ṣe iṣẹ́ ọjọ́ kan. Ilé tẹ̀rí yẹn Ọlọ́run ló ń kọ̀ fún ni, ká tó kọ́lé ká tó ralẹ̀ kì í ṣe iṣẹ́ ọjọ́ kan. Ilé tẹ́nìkan kọ́ fóṣù mẹ́fà o, ìkan kan fọ́dún kan, ẹlòmíà kọ́ lákọ̀tì o, tó fi jẹ́ pé Ọlọ́run lágbára Ọlọ́run àwọ̀ wà ní kọ́lé ìlákọ̀tì lágbára Ọlọ́run. Torí ilé tẹ́lòmí bá kọ́ fún oṣù mẹ́fà, ẹlòmíà kọ́ fọ́dún kan, ẹlòmíà tún kọ́ akọ́ lákọ̀tì débi pé kò ní lè parí ẹ̀ lágbára Ọlọ́run àwọ̀ wà ní kọ́lé ìlákọ̀tì. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń bá wa bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lágbára Ọlọ́run, iṣẹ́ àṣetì kò ní jẹ́ ti gbogbo wa lágbára Ọlọ́run. Iṣẹ́ àkàntì tá à ní lè ṣe mọ́ kò ní jẹ́ ti gbogbo alágbára Ọlọ́run. A ní dààmú. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ tí ń tẹ̀lé wa bọ̀ láti ilẹ̀. Ẹ ṣé gan-an, Ọlọ́run á túbọ̀ máa dúró tì yín o. Òun la ṣe ní ilé tẹ̀rí yẹn Ọlọ́run ló ń kọ̀ fún ni, torí ká tó kọ́lé ká tó ralẹ̀ kì í ṣe iṣẹ́ ọjọ́ kan. Ilé tẹ̀rí yẹn Ọlọ́run ló ń kọ̀ fún ni, ká tó kọ́lé ká tó ralẹ̀ kì í ṣe iṣẹ́ ọjọ́ kan. Ilé téèyàn kọ́kọ́ fóṣù mẹ́ta, ìkan kan fọ́dún kan, ẹlòmíà kọ́ lákọ̀tì tó fi jẹ́ pé Ọlọ́run. Sísá Ògówọlé mi, sísá Ògówọlé mi, Uncle Tóyìn wà òkè, Uncle Tóyìn safe and fine. Ó lọ́jọ́ tí wọ́n ń kọrin wá ní a ò lè ṣe é kí a má jà, ó lè jẹ́ wọ́n ni ó ṣẹ̀ mí o, ó sì lè jẹ́ mi ni ó ṣẹ̀ ẹ́ o, kágbà pálá ni ó ṣẹ̀ rí o, èké ò lè pera wọn lórúkọ tá yóò fi parẹ́, wọn ò lè pera wọn lórúkọ tá yóò fi parẹ́. Wọ́n tún máa ní ìjà òwò ni ẹ jẹ́ agbọ́ràn, ṣó lè jẹ́ tẹ́gbọ́n tàbúrò tọ́jọ́ ń pàtẹ ọjà síta, àwọn méjèèjì kíkan má dẹ̀ wá tà tó kan, ṣọ́lẹ̀ jọ pàtẹ sójú kan kàn má ṣorogún, wọn ò lè jọ pàtẹ sójú kan ò kàn má ṣorogún. Ẹ jẹ́ ká fi gbogbo environment yẹn wọ̀nyí. Àánú Ọlọ́run ni o, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ tí ń bá wa bọ̀ láti ilẹ̀. Ẹ ṣé o. Ẹ ti rí pé wọ́n ti kan gbogbo igi ilé tán, igi ṣọ́ọ̀bù yẹn ló kù nsìn. Ẹ ṣé, a dúpẹ́ lọ́wọ́ yín o, ojú òní tì yín o, Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ o. Ẹ ti rí, ṣe rí pé wọ́n ti ṣe tán, wọ́n ti kan àwọn igi yẹn. Ẹ ti rí. Ẹ ṣé o, ẹ̀yin tẹ́ tí ń bá wa bọ̀ láti ilẹ̀, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín o. Iṣẹ́ ńlá lẹ ṣe o, torí kò easy o. Ilé kíkọ́ is not a easy job o. It's not a day job, it's not an easy job. Orí ọ̀fẹ́ Ọlọ́run, Ọlọ́run, ọlá yín là ń jẹ o. Ẹ ti rí, wọ́n ti kan gbòógì sí o, kọ́ ṣe rúfin ló kù báyìí o. Ẹ ti rí. Òrùn yín pọ̀ o, ṣé mi ní sá lọ sínú mọ́tò wa? Òrùn yín pọ̀ bàjẹ́. Ẹ ti rí, ṣe rí, wọ́n ti ṣe tán, kọ́ ṣe ṣọ́ọ̀bù yẹn ló kù, gbogbo ẹ̀yìn yẹn lélẹ̀, gbogbo inú ẹ̀ lélẹ̀. Ẹ ti rí, wọ́n ti kan gbòógì sí gbogbo inú ẹ̀. Òun la ṣe ní ká wá fi wọ̀nyí ibi tá a tún bá ṣẹ́ dé. Ṣe rí pé ṣe ń lọ bẹ́bẹ́ ń lọ bẹ́bẹ́ ò dúró o, ibi tá a bá ṣẹ́ dé rèé o, bẹ́bẹ́ ń lọ bẹ́bẹ́ ò dúró rárá o. Ẹ ti rí tá a bá ṣẹ́ dé. Iṣẹ́ ń lọ gidi. Ẹ ti rí, tó bá ti kan gbòógì yẹn tó ń sìn kọ́ rúùfù ẹ̀ ló kù, tó bá ti rúùfù ẹ̀ báyìí ó tán gbágáun. Iṣẹ́ ń lọ.
ẹ ti rí ṣọ́ọ̀bù yẹn ló kù ń sìn wọ́n láwọn fẹ́ lọ jẹun bá jẹun tán kọ́ wá parí ṣọ́ọ̀bù yẹn ń sìn. bẹ́ẹ̀ ni o brọ́dà mi bàbá ńlá yín tested and trusted bẹ́ẹ̀ ni o àánú ọlọ́run ni o the latest contractor tested and trusted ẹ ṣáà ti rí àánú ọlọ́run ni ṣọ́ọ̀bù ló kù ń sìn wọ́n lọ jẹun kó tó dalẹ́ ń sìn wọ́n á ṣe ṣọ́ọ̀bù yẹn tán roofing ló kù báyìí so a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ tí ń bá wa bọ̀ oorun yín pọ̀ ẹ jẹ́ lọ jókòó sínú mọ́tò oorun yẹn ti pọ̀ jù a dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ tí ń bá wa bọ̀ láti ilẹ̀ tẹ́ tí ń ti wà lẹ́yìn láti ilẹ̀ a dúpẹ́ o ẹ jẹ́ lọ jókòó sínú mọ́tò. Yeah. So ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ́ tí ń bá wa bọ̀ àánú ọlọ́run ni ò bẹ́ẹ̀ ni alájà ọlọ́kọ̀ àánú ni o àánú la rí gbà o oorun yẹn ti pọ̀ jù àánú ọlọ́run la rí gbà o ẹ ṣé gan o gbogbo ẹ̀yin mọ́mì ẹ̀yin daddies tẹ́ tí ń tì wá lẹ́yìn láti ilẹ̀ ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín o ojú òní tì yín o iná òní tọ́wọ́ yín o ẹ̀ ní wọ́wọ́ tí o adúpẹ́ o àmọ́ lóore o thank you all, God bless you. Then mo tún fẹ́ fi àsìkò yìí sọ fún yín ṣé àwọn pé the other time tí mo wá sí online tí mo gbé Quran pé gbogbo owó tá a gbà Ọmọ́wùmí tuzan Ọmọ́wùmí tó gbá ski pé gbogbo owó tá a gbà tí mo fi Quran tí mo fi búra pé owó yẹn wọ 5 million nínú owó tí a ṣí pé kò wọ 5 million ni woman kan promise wa ní 1 million Sister Bukky náà lẹ ti announce 1 million yẹn pé yàn kan promise wa ní 1 million so a gbọ́dọ̀ jẹ́ kí gbogbo yín mọ̀ ẹni tó promise wa ní 1 million yẹn àìtí rí 1 million a rí 1 million kankan gbà o a gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ because etí tó bá gbà lọ kó gbà bọ̀ a dẹ̀ ti ń ṣí mọ́ra wa pé gbàdẹ́ pé wọ́n promise wa pé àwọn máa fún wa ní 1 million but àìtí rí 1 kọ́bọ̀ òdepò million so a gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ then sister wa kọ́ báyìí sister yẹn náà dẹ̀ lọ fún wa ní $250 yẹn wọ́n send sínú account Bọ̀dá Gabriel so a rí owó yẹn gbà a lọ sí bank like 5 times ó tún direct wa lọ sí branch wọn a lọ síbẹ̀ a rí owó yẹn a rí $250 yẹn gbà inú account Bọ̀dá Gabriel ni wọ́n send sí so wọ́n ti gba woman yẹn ti gba $250 wọn padà a dẹ̀ ti announce ẹ̀ rí so a gbọ́dọ̀ jẹ́ kẹ́ mọ̀ $250 àti announce ẹ̀ mowó rí àti ṣí mọ́ra wa rí 1 million naira àti ṣí yẹn náà mọ́ra wa rí so a gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ àti 1 million naira àti $250 a rí kankan gbà o so ká má wulẹ̀ ṣí mọ́ra wa o àti ṣí mọ́ra wa rí before so a rí gbà o $250 tó send sínú account Bọ̀dá Gabriel a rí $250 yẹn gbà so ẹni yẹn ti gba $250 wọn padà so mo dẹ̀ ti pè wọ́n àwọn náà ti confirm pé àwọn ti gba $250 yẹn padà so kò sí dọ́là kankan ní ìǹkí ẹ̀ wá o àdẹ̀rí 1 million kankan o so ẹ̀yin tí Ọlọ́run bá bùkún agbọ́mábí wọn Moonshine number 1 happy new month so ẹ̀yin tí Ọlọ́run bá bùkún ẹ bùkún wa ẹ ràn wá lọ́wọ́ ojú òní tì yín o ẹ ní táwọ́ náà o ẹ ṣé gan then àwọn nǹkan tó tún promise wa tán ní tí a bá ti bẹ̀rẹ̀ lé yẹn pé kí n contact àwọn máa fún wa ní blocks àwọn máa fún wa ní cement nínú àwọn bíi 8 people àwọn méjì nìkan ló respond mọ́mì kan báyìí respond láti Germany mọ́mì kan báyìí náà láti UK daddy kan uncle kan láti UK mọ́mì kan láti Germany àwọn méjì yẹn nìkan ló respond àwọn yòókù respond ò ṣe mọ̀ a dẹ̀ lè má sìn wọn àmọ́ nǹkan táwọn náà ń go through gbogbo yín náà la dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan Ọlọ́run á ràn yín lọ́wọ́ Ọlọ́run á bùkún gbogbo yín then lórí tẹ́ bá rántí àti announce ilẹ̀ kan náà rí ní Ìkòròdú mọ́mí olórí láìpẹ́ ẹ ká sọ́mà àti announce ilẹ̀ kan rí ní Ìkòròdú pé wọ́n fún wa nílẹ̀ ní Ìkòròdú
nílẹ̀ kankan ní Kòròdú o, ẹni tó fún wa nílẹ̀ ní Kòròdú ti gbalẹ̀ wọn padà o, so ẹ má ṣílẹ̀ sí mi lọ́rùn pé Tóyìn Adégbìtẹ́ ṣèbọn fún bọ̀dá Gabriel nílẹ̀ kan Kòròdú, ẹni tó fún wa nílẹ̀ Kòròdú wọ́n ti gba ilẹ̀ wọn padà o tipẹ́tipẹ́. So kí lórúkọ bíbá Redeem nìkan la nílẹ̀ sí o, ẹni tó fún wa nílẹ̀ Kòròdú wọ́n ti gba ilẹ̀ wọn padà, a gbọ́dọ̀ jẹ́ kẹ́ mọ̀ wọ́n ti gba padà tipẹ́tipẹ́, ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kẹ́ mọ̀. So ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ́ tí ń dúró tì wá láti ilẹ̀, gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé gan o, látòrí mọ́mì Tọ́ni hòtẹ́ẹ̀lì àtìgbà tí mọ́mì tí bọ̀dá Gabriel ti wà lóòtẹ́ yẹn, mọ́mì Tọ́ni hòtẹ́ẹ̀lì yẹn tó wà l'Amẹ́ríkà wọn ò gba sísì, wọn ò tẹ́wọ́ gba sísì lọ́wọ́ wa rí. Mọ́mì Tọ́ni hòtẹ́ẹ̀lì ẹ jọ̀ọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn o, torí irú wọn ṣọ̀wọ́n o, irú ò dáa o, bọ́n ṣe tún gba 10 kọ́bọ̀ lọ́wọ́ wa fún hòtẹ́ẹ̀lì yẹn, wọ́n tún fi owó wọ́n tún fi support wa lórí project tá tún ṣe yìí ni. Ẹ ṣé gan o mọ́mì mi Tọ́ni hòtẹ́ẹ̀lì, ẹ ṣé gan. Mọ́mì Ellen náà àwọn náà try gan, tí mọ́mì Ellen bá máa pè báyìí ẹ ló Tóyìn mo ti ju 100 síbẹ̀ ẹ fi support, ẹ ló Tóyìn mo ti ju 50 síbẹ̀, bí mọ́mì Ellen náà ṣe ń ṣe nìyẹn. A dúpẹ́ lọ́wọ́ yín o, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin silent watchers, ẹ pọ̀ ṣẹ́dẹ̀mọ́ àgbùdọ̀ máa dárúkọ yín, gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ wọn, la dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé gan. Ẹ̀yin silent watchers, ẹ̀yin mọ́mì, ẹ̀yin daddy, ẹ̀yin brothers, ẹ̀yin sisters, ẹ ṣé gan. Ẹ bá mi ṣàdúrà fún àwọn mọ́mì tí mo dárúkọ yìí, gba àwọn silent watchers, wọ́n ṣé gan. Mọ́mì tó fún wa lóòtẹ́ wọ́n tẹ́wọ́ gba sísì, wọ́n tún gbé bọ̀dá Gabriel lọ sí hospital láti lọ ṣe check up, wọ́n tún tẹ́wọ́ gba sísì lọ́wọ́ wa. Tí ó sì bẹ́ẹ̀ ti said people are wicked, ẹ má jẹ́ ká blame wọn náà, they were making emotional decision, calling and messaging their own ego. Sister Tóyọ̀sí iṣẹ́ mọ̀ àmọ́ condition tí kálukú wọn wà, ẹ má jẹ́ ká blame wọn, ṣùgbọ́n ẹ̀tọ́ mi ni láti wá announce padà pé àárí kankan gbà. Lóòótọ́ lọ promise wa, ó ní 1 million promise wa, àárí 1 million gbà o, àádẹ́ ti ṣi mówó. All they send $250 sí wa sí bọ̀dá Gabriel, àárí gbà ní bank, wọ́n dẹ̀ ti gba $250 padà, so a ní láti wá announce ṣó ti yé yín. So orí ilẹ̀ náà láti show yín sìn, a sì ní ìdówó o, because ẹ ti rí ibi tá a bá ṣẹ́ dé, ẹ rí ibi tá a bá ṣẹ́ dé, ṣe rí pé kò ṣe kéré mi, a sì ní ìdówó sí o. Ó dẹ̀ kí n pin account number bọ̀dá Gabriel, mo ń bọ̀, ẹ jẹ́ n pin ẹ jẹ́ n pin account number. Ṣé mo mọ account number yìí lórí ṣá? Ẹ ṣé gan, Ọlọ́run á ràn yín lọ́wọ́ o, Ọlọ́run á dùn yín nú o, ẹ ní táwọ́ náà o. Emmanuel First Bank. Ṣé mo mọ account number bọ̀dá Gabriel lórí ṣá? Ẹ jẹ́ kí n wo inú báàgì mi, 40 something. Ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ́ tí ń ràn wá lọ́wọ́ láti ilẹ̀, gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín o. Oore ńlá lẹ ṣe fún wa o, ẹ wá ní kábàámọ̀ lórí oore tẹ́ ṣe fún wa o, ẹ ní táwọ́ náà o. Ogun padà sí burúkú kò ní jẹ́ ti yín o, kò ní jẹ́ ti yín lágbára Ọlọ́run, kò ní jẹ́ táwọn ọmọ yín o. Àbámọ̀ pé ẹ ṣe ràn wá lọ́wọ́ lórí ilé yìí kò ní ṣẹlẹ̀ sí yín lágbára Ọlọ́run o. Account number bọ̀dá Gabriel ni mò ń wá o, mo rò pé mo mọ̀ sórí ni o. Mo ń bọ̀. Okay. 20, 33, 10, 62, 28. Ṣé kò sí network? Okay, ẹ ṣé gan, Ọlọ́run á dúró tì yín, Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Sister mi Christiana Adépọ̀jù, good afternoon. Ẹ ṣé o, iná ò ní tọ́wọ́ yín o, ojú ò ní tì yín o, gbogbo wàhálà yín ò dẹ̀ ní já sásán lágbára Ọlọ́run. Torí ṣe mọ̀ ọ̀rọ̀ ilé kò easy o, ọ̀rọ̀ ilé kíkọ́ ò easy o, ká tó kọ́lé ká tó ralẹ̀ kì í ṣe iṣẹ́ ọjọ́ kan o, oore ọ̀fẹ́ Ọlọ́run ni o. So gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tí ń bá wa bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ yín o, ojú ò ní tì yín o. Gbogbo ibi tẹ́ bá ti ń mówó náà Ọlọ́run á túbọ̀ bá mi fi bùkún sí o.
mọ́mì tọ́ ni hòtẹ́ẹ̀lì yẹn náà oore ńlá ló ṣe fún wa o wọ́n ṣe o wọ́n tẹ́wọ́ gba sísì oore ńlá ni o wọ́n tẹ́wọ́ gba sísì kódà gan táìgbà kan tí Sister Bukky tún pè wọ́n wípé àbí kí a lọ rẹ́ǹtì ilé fún bọ̀dá Gabriel wọ́n ní irọ́ pé kọ́ sì wà ń bẹ̀ ẹ ṣé gan mọ́mì wa ẹ ṣé gan o ọlọ́run á máa ràn yín lọ́wọ́ àti gbogbo ẹ̀yin aláàánú wa pátápátá látòrí cement látòrí block látòrí iyẹ̀pẹ̀ látòrí ẹ̀yin tẹ́ ní ká fowó ra granite gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé gan o ẹ ṣé ojú òní tì yín o ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ o gbogbo àdáwọ́lé tí yín náà á yọrí sí rere o ẹ ní ṣàṣetì o iṣẹ́ àkàntì ẹ ní bá wọn ṣe lágbára ọlọ́run o ẹ ṣé gan o ẹ ṣé o ilé ò easy láti kọ́ o òun ló ṣe máa ní ilé tẹ̀rí yẹn ọlọ́run ló ń kọ́ fún ni Sister Toluwa Alashejoy, good afternoon ma. Yetunde Sikirat, good afternoon. Ilé tẹ̀rí yẹn ọlọ́run ló ń kọ́ fún ni torí ká tó kọ́lé ká tó ralẹ̀ kì í ṣeṣẹ́ ọjọ́ kan. Ilé tẹ̀rí yẹn ọlọ́run ló ń kọ́ fún ni ká tó kọ́lé ká tó ralẹ̀ kì í ṣeṣẹ́ ọjọ́ kan. Ilé téèyàn kọ́kọ́ fóṣù mẹ́fà ìkan á lọ ọdún kan. Ẹlòmíì akọ lákọtì o tó fi jẹ́ pé ọlọ́run lágbára ọlọ́run èmi àti yín àwa ní kọ́lé lákọtì àdáwọ́lé wa á máa yọrí sí rere lágbára ọlọ́run àní ṣiṣẹ́ àṣetì mọ́mí Ellen ẹ̀ka sọ́mà ẹ̀ra mà ẹ̀dẹ̀ kù náwó ọjọ́ o ẹ̀kù náwó ọmọ yín lágbára ọlọ́run àsọkalẹ̀ àǹfààní lágbára ọlọ́run ìró ayọ̀ ìró òdùnnú ariwo ọpẹ́ ariwo òyìn lógo fọ́lọ́run ọba kò ní kan lẹ́nu yín lágbára ọlọ́run mọ́mí Ellen ọmọ yín náà tó finú ṣoyún lágbára ọlọ́run á sọ láyọ̀ àgbóhùn ìyá àgbóhùn ọmọ omi ò ní pọ̀ jẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ ò ní pọ̀ jomi lọ lágbára ọlọ́run ìdùnnú àti ayọ̀ tọ́lọ́run fi mú lọ sípò lóyún ìdùnnú yẹn náà lọ́lọ́run fi máa sọ láyọ̀ lágbára ọlọ́run àwa nígbà pé ìbànújẹ́ lórí ẹ̀yin náà tẹ́ jẹ́yẹ lágbára ọlọ́run ìgbéyàwó tó wá ṣe yìí ọlọ́run á jẹ́ kó sọ èso re lágbára ọlọ́run á bá kọ á bá bo láṣẹ Èdùmàrè lágbára ọlọ́run bọ́lọ́run ṣe máa ṣe nìyẹn so ẹ ṣé gan o ẹ ṣé o ẹ ṣàwọn pé mi olórin ni mí bí orin Òṣùpá ní a ò dẹ̀ lè ṣe kí a má jà mo ló lè jẹ́wọ́ ni ó ṣẹ̀ mí o ó sì lè jẹ́ mi ni ó ṣẹ̀ o kágbà pálá ni ó ṣẹ̀ rí o èké ò lè pera wọn lórúkọ táyé ò fi parẹ́ wọn ò lè pera wọn lórúkọ o táyé ò fi parẹ́ ìjẹ́ òwò ní ẹjẹ́ agbọ́ràn ṣó lè jẹ́ tẹ́gbọ́n tàbúrò tọ́jọ́ ń pàtẹ ọjà síta àwọn méjèèjì kíkan mọ́dẹ wà tà tó kàn ṣán lè jọ pàtẹ sójú kan kàn má ṣorogún wọn ò lè jọ pàtẹ sójú kan o kàn má ṣorogún òun ló ṣe ní ilé tẹ̀rí yẹn ọlọ́run ló ń kọ́ fún ni ká tó kọ́lé ká tó ralẹ̀ kì í ṣeṣẹ́ ọjọ́ kan Ọmọ́wùnmí pẹ̀gàn ẹ lọ jáwọ́ your end may not be good kama is bish bẹ́ẹ̀ ni o Ọmọ́wùnmí tuzan thank you Ọmọrìnsọ́lá sister mi thank you God bless you all ẹ yẹ ká máa move by o Sister Bukky máa pè yín tí mo fẹ́ pa live chat ẹ yẹ ká máa lọ àwọn bàbá yẹn náà ń ṣiṣẹ́ lọ́wọ́ wọn lọ jẹun ni so tó bá ti jẹun tó ń sìn wọ́n wá ṣe ṣọ́ọ̀bù yẹn lẹ́yìn ṣọ́ọ̀bù yẹn sìn iṣẹ́ tí wọ́n ti parí nìyẹn kárùfẹ́ ló kù so gbogbo ẹ̀yin tọ́lọ́run bá bùkún ẹ bùkún wa o inú oṣù Ramadan oṣù àánú ni o oṣù tọ́lọ́run máa ń fọwọ́ sí pé ká ṣàánú ni ẹ̀yin tọ́lọ́run bá fún tẹ́lánì tó tẹ́lánì ṣẹ́kù ẹ help wa o ẹ má jẹ́ ká takú sọ́nà o ẹ tì wá lẹ́yìn ọlọ́run á tẹ̀ yín náà lẹ́yìn o so thank you all, God bless you, we appreciate every one of you gbogbo ẹ̀yin tẹ́tí ń bá wa bọ̀ láti bẹ̀rẹ̀ adúpẹ́ o àmọ́ lóore o àníjọra wa lójú lágbára ọlọ́run o ìwà tá a máa wù tẹ́ ẹ̀ fi ní nífẹ̀ẹ́ wa mọ́ mi ní wù lágbára ọlọ́run mi ní ṣìwà wo so ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ so ẹ assist wa gbogbo ẹ̀yin tọ́lọ́run bá bùkún ẹ bùkún wa gbogbo ẹ̀yin tọ́lọ́run bá ṣe fún lánìí ṣẹ́kù
ẹ ṣe fẹ́ni tí ò ní ẹ bùkún wa ara aládá náà rè tẹ́ bá bá wa lọ́wọ́ síṣẹ́ àánú yìí ara aládá kan náà nìyẹn o kò sí nǹkan tó ń jẹ́ ládá kékeré o bó jẹ́ iyẹ̀pẹ̀ lẹ́ bá rà fún wa bó jẹ́ roofing náà lẹ́ bá fi assist wa bó jẹ́ window lẹ́ bá fẹ́ fi assist wa bó jẹ́ lẹ́kùn lẹ́ bá fẹ́ fi assist wa ṣé wọn pé kò tí sí window kò tí sí lẹ́kùn àìtí rẹ a ṣì ní cement tá fi máa rẹ cement iyẹ̀pẹ̀ tá fi máa rẹ́nu ẹ̀ tá fi máa rẹ́ gbogbo òta a ṣì ní di tiles tá máa lẹ̀ mọ́lẹ̀ ńlẹ̀ so a ṣì máa ṣe bọ́ọ̀ a ṣì máa ṣe sọ́kàwé ṣe rí pé ọ̀nà ṣì jìn díẹ̀ so a ní ìdìrànlọ́wọ́ Ọlọ́run a ní ìdìrànlọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tọ́lọ́run bá bùkún lánìí tó àtàníṣẹ́kù ẹ assist wa Ọlọ́run á dúró tẹ̀yìn náà Ọlọ́run ò ní dá yín dá bùkátà yín o ojú ò ní tì yín o Ọlọ́run ò ní jẹ́ atakú sọ́nà bí èéfín o ẹ ṣáà ti rí gbogbo nǹkan tí mo kà á lẹ̀ yẹn iṣẹ́ sì pọ̀ o a sì máa rúùfẹ̀ roofing sìn gbogbo ẹ̀yin náà lẹ mọ bí ọ̀rọ̀ roofing ṣe rí a sì máa roof a sì máa ra window a sì máa ra ilẹ̀kùn a sì máa ra cement tó fi máa rẹ a sì máa rẹ kí la tún nìdùn a sì máa ra tiles tó máa fi tiles gbogbo lẹ́lẹ̀ gbogbo kí ló ń pè pipe a sì máa ra pipe a sì máa ṣe bọ́ọ̀ a sì máa ṣe sọ́kàwé ṣe mọ̀ pé ọ̀nà ṣì jìn díẹ̀ so Ọlọ́run á tì yín lẹ́yìn ẹ tì wá lẹ́yìn o ẹ tì wá lẹ́yìn kò ṣeé dá ṣe o Ọlọ́run á ràn yín lọ́wọ́ o Ọlọ́run á ràn yín lọ́wọ́ o ojú ò ní tì yín o ojú ò ní tì yín ẹ ṣé gan o ilé tẹ̀rí yẹn Ọlọ́run ló ń kọ́ fún ni ká tó kọ́lé ká tó ralẹ̀ kì í ṣe iṣẹ́ ọjọ́ kan mo ní ilé tẹ̀rí yẹn Ọlọ́run ló ń kọ́ fún ni ká tó kọ́lé ká tó ralẹ̀ kì í ṣe iṣẹ́ ọjọ́ kan ilé téèyàn kan kọ́ fóṣù mẹ́fà o ìkan á lọ́dún kan ẹlòmíì á kọ́ lákọ̀tì tó fi jẹ́ pé Ọlọ́run àwọn ò ní jẹ́ pé Ọlọ́run lágbára Ọlọ́run ẹ̀mí gígùn àtàláfíà tá a fi ń bá bọ̀ la máa fi parí ẹ̀ o àní kú sọ́nà bí èéfín o so Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ẹ ṣé gan God bless you all fún gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní interest láti fẹ́ kọ́lé sí Nàìjíríà tí ẹ lẹ́ni tẹ́ trust ẹ lè contact Tóyìn Adégbìtẹ́ o ẹ lè contact lady yín contact your lady contact your sister contact your woman Tóyìn Adégbìtẹ́ bó ṣe ń lọ tó gbáàsì nìyẹn o ẹ contact mi tàbí kẹ́ contact sister Bukky Jesse tẹ́ bá ti rí sister Bukky Jesse bá sọ̀rọ̀ náà ẹ ti rí Tóyìn Adégbìtẹ́ bá sọ̀rọ̀ so tẹ́ bá dẹ̀ ti rí Tóyìn Adégbìtẹ́ bá sọ̀rọ̀ náà a máa jẹ́ kí sister Bukky mọ̀ ẹ contact mi tẹ́ bá need anything like this tí ẹ dẹ̀ lẹ́ni tẹ́ trust ní Nàìjíríà tẹ́ dẹ̀ fẹ́ kọ́ ru labour ẹ̀ ọ́ tẹ́ ní irú taste yín tẹ́ fẹ́ kọ́ tí wàá ní pé kẹ́ fún wa ní plan tẹ́ bá fẹ́ fi kọ́ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kọ́ a máa bá yín gbé tínú yín dẹ̀ máa dùn and I promise you will never regret pé ẹ bá wa dòwò pọ̀ so ẹ má gbàgbé láti contact wa Odò Ẹran Motor Park Ìyànà Ìlógbò tẹ́ bá fẹ́ gbé mọ́tò yín wá fún transportation ẹ contact wa ní Odò Ẹran Motor Park Ìyànà Ìlógbò tẹ́ bá fẹ́ máa gbowó yín weekly ó máa fún yín tẹ́ bá dẹ̀ fẹ́ máa gbowó yín monthly ó máa fún yín Odò Ẹran Motor Park Ìyànà Ìlógbò ibẹ̀ la fi kalẹ̀ sí ẹ contact wa ẹ dẹ̀ ní regret pé ẹ bá wa dòwò pọ̀ thank you God bless you a ò lè ṣe é kí a má jà wá ti fẹ́ máa lọ nìyẹn o mo ní ó lè jẹ́wọ́ ni ó ṣẹ̀ mí o ó sì lè jẹ́ mí ni ó ṣẹ̀ ẹ́ o kágbà pálá ni ó ṣẹ̀ rí o èké ò lè pera wọn lórúkọ táyé ò fi parẹ́ wọn ò lè pera wọn lórúkọ ò táyé ò fi parẹ́ ìjà òwò ní ẹ jẹ́ agbọ́ràn ṣó lè jẹ́ tẹ́gbọ́n tàbúrò tọ́jọ́ ń pàtẹ ọjà síta àwọn méjèèjì kíkan má dẹ̀ wà tà tó kan ṣọ́ lè jọ pàtẹ sójú kan kọ́ má ṣorogún wọn ò lè jọ pàtẹ sójú kan o kọ́ má ṣorogún thank you all God bless you Alájà Sàrímọ èèyàn kan tiẹ̀ contact mi fún Odò Ẹran so tí wàá ṣe ṣòtọ́ sí máa fún yín nọ́mbà ẹnìyẹn so kẹ́ WhatsApp wọn kẹ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp. So thank you all. God bless you all. We appreciate every one of you. We give God the glory and honor. So we thank you all, our mommy and daddies. God bless you all. Ẹ ṣé gan báyìí. Ẹ ká náà ètè máa lọ sílé. Ká ètè lọ dáná ìṣìnú. Thank you. God bless you. Ẹ ṣé gan. Ẹ jẹ́ n play music ká fi máa lọ.